ká má gbàgbé àṣà wa, ká má gbàgbé àṣà wa, àṣà ọmọ Yorùbá kò yẹ kó má tiẹ̀ kú o. Ká má gbàgbé àṣà wa, ká má gbàgbé àṣà wa, ká má gbàgbé àṣà wa, àṣà ọmọ Yorùbá kò yẹ kó má tiẹ̀ kú o. Ká má gbàgbé àṣà wa. Àbínibí bàbá wa, ohun àbíwábí bàbá wa ni. Àṣà ọmọ Yorùbá kò yẹ kó má tiẹ̀ kú o. Ká gbàṣà náà gẹ́gẹ́gẹ́, ká má gbàgbé àṣà wa. Eledumare ìbà, ọba dániwáyé ìbà, ìborí mi àpérè, ìbà ohun méjì wẹ̀rẹ̀ ẹlẹ́kẹ̀, ìbà akọni ní fáwọn, ìbà fi ọ̀nà wọn ni, ìbẹ́ni tó kọ́ mi dídá ọwọ́ tí mo fi mọ̀ ọ́ dá. Mo sì bẹni tó kọ́ mi ní òǹtẹ̀lẹ̀ tí mo mọ̀ ọ́ tẹ̀. Mo sì bẹni tó kọ́ mi ní ìkara ẹbọ tí mo fi mọ̀ ọ́ ha. Mo mà dúpẹ́ lọ́wọ́ orí mi àpérè lẹ́ẹ̀kan sí i. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá, mo dúpẹ́ lọ́wọ́ bàbá, mo dúpẹ́ lọ́wọ́ yèyé, mo dúpẹ́ lọ́wọ́ olúwo, mo dúpẹ́ lọ́wọ́ ojúgbọ̀nà. Mo fìyìn fún Eledumare ọba tó ga jùlọ, ọba mi adániwáyé. Mo sì wá dúpẹ́ lọ́wọ́ Orunmila Barapetu, àtúnrí ẹni tí ò sunwọ̀n ṣe, òòṣà gbangba àtẹ́lẹwọ́. Bàbá jókòó bàbá Esu Odara nífẹ̀ẹ́ àtúwàṣe ìbíní. Àmọ́ ìtí ó gbẹ̀yìn ọ̀rọ̀, akọni lọ́rọ̀ bí ìyẹ̀kùn ẹni, akéré finú ṣọgbọ́n. Ẹ máa bá mi ká lọ gbogbo ilé. Odù mímọ́ ti Orunmila táwọn ó fi ṣe ìtanijí ní ọ̀tọ̀ tòní fún gbogbo ojú tó ń wò mí. A ó rí nínú ẹsẹ̀ ìdí ní ọwọ́ ọ̀tún, òdí ní ọwọ́ ọ̀tún, ọ̀yẹ̀kú ní ọwọ́ òsì, tí àwọn babaláwo wá papọ̀ wọ́n ní ká máa pè ní ìdin yẹ̀kú. Ní àṣẹ Eledumare, ire ilé gbogbo wa kò mà ní ṣí lọ. Ojú tí ẹ fi ń wò mí kò dẹ̀ ní fọ́ o, bẹ́ẹ̀ létí yín kò ní di. Ọkàn yín tí ẹ fi ń gbọ́ mi, tí ẹ fi ń ní ìmọ̀, ní àṣẹ Eledumare, ayé kò ní mú yín níyì náà. Eledumare yóò gbé gbogbo wa lékè àṣẹ. Odù tí a fi ṣe ìtanijí yìí, mo fẹ́ kí a tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, kí a gbọ́rọ̀ tí Ifá fẹ́ sọ lórí odù náà. Nítorí odù yóò jẹ́ odù tí ó kọ́ wa ní ẹ̀kọ́ tó ní agbára. Pàápàá àwọn èwe ni odù yìí kọ́ ní ẹ̀kọ́ jù o. Gbogbo ẹnikẹ́ni tí ó sì fẹ́ dépò gíga, torí Yorùbá sọ wọ́n ní bí ẹ̀dá bá ṣe fẹ́ ga tó láyé, bẹ́ẹ̀ ni ó ṣe mọ ìwà hù sí. Eledumare kò ní gba ìwà lọ́wọ́ wa. Ẹ máa bá mi ká lọ. Ǹjẹ́ ayé ẹlẹ́lẹ́bọ, owó tó dábọ̀ ń bẹ lẹ́nu olúwo, àṣẹ ti bẹ̀ ń bẹ lẹ́nu t'Ifá. Ifá dé aláṣẹ ọ̀pẹ̀dé àbìṣẹ́ wàrà. Ẹ wọ̀nà tí mo pe Orunmila tí mo tún fẹ́ fi jẹ́ bẹ́ẹ̀ ní pẹ̀rí. Ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní babaláwo tèmi ìṣẹ́nurí kìfá. Bẹ́ẹ̀ l'Orunmila ìṣẹ́nurí fọ̀ sílẹ̀. Sákásáká lọmọdé kékeré ń kọ́fá. Ọmọ kékeré kan kì í bá gbàlagbà jíjà gùdù séwù, nítorí kó lè bá àrílẹ̀ fátán ni. Adúwá fún wọn nídìí ṣìkú, níbi ilé wọn gbé ti sí lọ. Ńgbà tán mójú ẹkùn sùn láhùn gbogbo ẹbọ lọ́ní kọ́ máa ṣe. Ẹni a bá dá Ifá yìí fún pàápàá, ọmọ tó bá wà lẹ́nu ìkọ́ṣẹ́ ni Ifá yìí bá wí jù. Kí ni Ifá yìí bá wí pé ni a bá dá Ifá yìí fún? Ẹ̀kọ́ kan wà tó ń kọ́ lọ́wọ́lọ́wọ́, bóyá ìwé ní ń kà ní o, bóyá iṣẹ́ kan ló ń kọ́ o, bóyá ọ̀nà kan ló fẹ́ tọ̀ tó fẹ́ fi là, ṣùgbọ́n ó ń fojú sí nǹkan náà lọ́wọ́ ni. Ṣùgbọ́n bó ṣe ń fojú sí nǹkan náà, ọkàn ò sí níbẹ̀. Owó tí ọ̀gá ẹ̀ ń rí, bọ́gá ẹ̀ ṣe ń pawó, Ifá ní ẹ̀yìn ibẹ̀ lọ́kàn ẹ̀ wà o. Ifá ní báwo ni wẹ́ẹ̀ níbẹ̀ ṣe wá fẹ́ náà ṣe yọrí iṣẹ́ tó ń kọ́. Ẹ̀kọ́ tí Ifá fẹ́ kọ́ wa ní ọjọ́ tòní, púpọ̀ èyí tí ẹ̀ ń wò mí báyìí ní bá wí, ni wípé gbogbo ọ̀nà kanà tí a bá fẹ́ tọ̀, ẹni tó bá jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá wa lẹ́nu nǹkan náà, ọ̀nà tí ó ń tọ̀ tí ó fi ń ṣiṣẹ́ náà, òun ni ká kọ́kọ́ lé. Ẹ má jẹ́ ká kọ́kọ́ lé owó. Ìwọ ọmọ tó wà lẹ́nu nǹkanṣẹ́, tó nọ́dún márùn-ún ló fẹ́ lò, nígbà tó ti lo ọdún kan, ó ti mọ tátàtà. Ààbò ẹ̀kọ́ ó sì máa ń kó bá ni. Torí gbogbo iṣẹ́ tí a bá ṣe, tí a bá nábọ̀ ẹ̀kọ́ lórí ẹ̀, kì í jẹ́ kéèyàn náà ṣe yọrí. Bí ó ṣe pé ká máa wá ìmọ̀ dójú àmì, ká lè ṣe kíni,
káwa náà lè ṣe kíni ká lè fi ìtàn rere lẹ̀ lẹ́yìn wá ọ̀la ká má fa ifá gùn. ìdin ṣìkú rèé nídìí ṣìkú níbi irílé wọn gbé ti ṣí lọ iṣẹ́ táwọn ń kọ́ wọn ò fojú sí owó ni wọ́n ṣà ń lé owó ni wọ́n lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń kọ́ṣẹ́ lọ́jọ́ tòní bó ṣe ń kọ́ṣẹ́ ló tún múṣẹ́ míì mọ́ tá a gbọ́dọ̀ dárúkọ lójú àwòrán yìí láti lè fi jẹ́ wípé owó ni òun wá nígbà tó ń kọ́ṣẹ́ kan lọ́wọ́ tó sì sọ pé iṣẹ́ tí o fẹ́ fi là tó sì múṣẹ́ míì tó ń ṣe jìbìtì mọ́ ǹjẹ́ tó bá gbowó lójijì ìjọ máa lè máa kọ́ṣẹ́ náà lọ́mọ́ ìwọ ọmọ bí ò ní lè parí iṣẹ́ náà nígbà tó bá jẹ́ wípé owó tí ò yẹ kó máa rí ó ti bẹ̀rẹ̀ ìgbà tọ́mọṣẹ́ bá ti ń ní owó jọ̀gá lọ ṣẹ́nu ọ̀gá máa lè ka mọ́ ẹnu ọ̀gá ò ní lè ka ẹni a bá dáfà ìfún Ifá ń sọ wípé kó má ì tí ìwó tó wó ìṣe ni kó kọ́kọ́ fojú sí iṣẹ́ tó fẹ́ kọ́ nítorí tó bá fojú sí gbogbo ọ̀nà tó fẹ́ tọ̀ ni ó máa fi la ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ọjọ́ tòní tí wọn ò sì fẹ́ kọ́ iṣẹ́ mọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ bó o bá kọ́ṣẹ́ tán ní ọjọ́ tòní tó gbà yìí ìgbà yẹn gọ́gọ́ ló ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ o lójú tiẹ̀ gbogbo èèyàn ṣàdúrà fún ẹ lọ́tún lósì bó ti ṣe freedom ó ti ṣiṣẹ́ ọ̀tọ̀ ní iṣẹ́ tó ṣe mọ́ iṣẹ́ tó ṣe fọ́jú márùn tó rò pó ti ó ti di professional ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní dá iṣẹ́ ìgbà yẹn ló tó mọ ohun tó ń pè níṣẹ́ torí iṣẹ́ mi ò gbà yóò fẹ́ dọ̀ràn sí ẹ lọ́wọ́ iṣẹ́ mi yóò gbà ó náà ṣèyọrí ẹ̀ lọ́sẹ̀ wá ń sọ wípé experience is the best teacher ohun tí fàyín kọ́ wa ni wípé a ní láti fa ara balẹ̀ láti wá ìmọ̀ dójú àmì ọjọ́ tó mọ̀ mí bá ti gbàyè lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ní òtí níbọ̀ ọ̀gá ẹ̀ ṣe mọ̀ ilé ayé ò sì lọ bẹ́ẹ̀ ìmọ̀ lọ síwájú ni ẹ má jẹ́ ká dúró lórí pé à ń wá ìmọ̀ èèyàn kì í dàgbà ẹ̀kọ́ níní èèyàn kì í sì dàgbà àti wá ìmọ̀ kò sí bí ọjọ́ ṣe wà lórí ẹ tó má lò dàgbà láti wá ìmọ̀ ṣe kókó bẹ́ẹ̀ ni ìmọ̀ ṣe pàtàkì ọba mi adániwáyé kò mà ní gba ìmọ̀ ní ọwọ́ wa o bẹ́ẹ̀ la ò ní pasán bẹ́ẹ̀ la ò mà ní pòfo bẹ́ẹ̀ la ò sì ní ṣẹlẹ́yà àmúbọ̀ ayé kò ní jẹ́ tiwa a ò ní rí ohun gbé sọnù bí kò ṣe bí ọmọ a ó máa rí bá ti ṣe a máa rọ́nà gbégbà mú wá fẹ́ ká mọ̀ lónìí kò sí ìyà tí a jẹ lẹ́nu iṣẹ́ tí a kọ́ tí a ò sì ní kéré ẹ̀ Ifá níyàwó tọmọ owó bá jẹ Ifá ń padà bọ̀ wá sẹ̀san kò sí ìyà kan tí a jẹ tá ò sì ní kéré ẹ̀ nítorí pé kí ni ọmọọṣẹ́ lónìí ọ̀gá ni ní ọjọ́ ọ̀tọ̀lá mo fẹ́ kí o mọ̀ wípé ààbọ̀ ẹ̀kọ́ kì í ṣe ohun tó dáa ìṣe ni ká máa gbìyànjú àti wá ìmọ̀ dé ojú àmì torí bí a bá ṣe ń wá ìmọ̀ yìí bẹ́ẹ̀ náà ni Elédùmarè ó ṣe kẹwàá tó Ifá níbi a bá kọ́ fádé là ń jẹ èrò mọ́ ìtumọ̀ ẹ̀ ní pé bí mọ̀ rẹ bá ṣe tó bí ò kéré ẹ̀ lónìí ó padà kéré ẹ̀ lọ́la ẹ jẹ́ ká fojú sí iṣẹ́ tí a bá fẹ́ lọ kọ́ ọmọ mi ń kọ́ iṣẹ́ lọ́wọ́ ni bóyá ọ̀gá ẹ̀ ibi tó ti ń kọ́ṣẹ́ ọ̀gá ẹ̀ lọ́mọbìnrin ibẹ̀ lọ́kàn ẹ̀ máa wà kó wà kó ihun tó iṣẹ́ tó wá kọ́ kó wà kọ́ tó ọ̀gá ẹ̀ fẹ́ràn obìnrin yẹn òun ìyẹn lòun náà fẹ́ ra wọlé pé à ṣùgbọ́n ọ̀gá òun ṣe wú ẹ̀ ṣé ibi tó ọ̀gá ẹ̀ dé níwọ̀ ti dé àfarawé ò ṣeé ṣe àfarawé ò ṣe kí ni kò ṣeé ṣe ìṣe ni kò mójú ohun tó ọ ní ohun tó dé bá bá lọ sóko ohun tí àgbẹ̀ bá bá lọ sóko ló ń rán ohun tó dé bá bá lọ sójú ọdẹ ló gbọ́dọ̀ rán ìwọ ló mọ ohun tó gbé ẹ tó wo ṣùṣùn tó fẹ́ máa kọ́ nǹkan kan nǹkan yẹn bẹ̀ ni kó jẹ́ kọ́kàn ẹ wà kó máa make research lórí nǹkan náà ní gbogbo ìgbà òun ló lè fi dépò gíga ṣùgbọ́n gbà tọkàn rẹ bá pín sọ́nà oríṣiríṣi tó sì ń kọ́ṣẹ́ lọ́wọ́ tó dẹ̀ jẹ́ kó sì fẹ́ lówó lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ọmọ ẹnu kọ́ṣẹ́ tó ń ralé ó dẹ̀ náà ń kọ́ṣẹ́ lọ́wọ́ ṣẹ́ṣẹ́ yẹn náà ló dẹ̀ fẹ́ fi là tí a bá ń kọ́ nǹkan kan lọ́wọ́ ibẹ̀ ní kẹ́ ẹ jẹ́ kọ́kàn wá wà kò sì sí iṣẹ́ tí kò lè gbéyàn dépò ọba kò sí iṣẹ́ tí kò lè gbé níbi tó fẹ́ ní ayé yìí ìṣe ni kò béèrè nǹkan tí ẹlẹ́dàá rẹ bá fẹ́ ẹ̀làmóyìnbó yé ẹ̀làmóyìnbó ṣíṣe ògbó àtọ́ àsúre ìwòrìwò fún. Hi everyone, my name is Olatilewa Ifagbemi, the Oluwofa of Alagbadowa, which you all know as Ifa White. Asoludero #1 evangelism. Ìtí a mú wá fún yín ní ọjọ́ tòní òun ni àgbo tí a ṣẹ̀ ṣe síta nítorí wípé ìlera lògùn ọrọ̀
àìsàn ó ń gẹ̀mí ẹ̀dá kúrú ni. Àìsàn sì kẹ̀rẹ́ ó ní bòmí mọ́lé kí n pa ẹ́, tú mi síta kí n fi ẹ́ sílẹ̀. Elédùmarè ò ní fi àìsàn dè wá mọ́lẹ̀. Orúkọ àgbo tí a ṣe jáde fún ìwúlò fún gbogbo ọmọ aráyé òun ni a mọ̀ sí GBS General Body Solution. Àgbo yìí jẹ́ àgbo tó ṣiṣẹ́ fún nǹkan tó pọ̀, torí ẹ̀ ni a sì sọ ní General Body Solution. Àgbo yìí ó jẹ́ 100% natural, tó sì jẹ́ wípé àwọn egbòogi tó jẹ́ àwọn egbòogi gidi, tó jẹ́ àwọn egbòogi tó ṣe ara lóore òun la fi ṣe. Àwọn èso tó ṣe ara lóore òun la fi ṣe, tó sì jẹ́ wípé tí a bá lò ó bó ṣe jẹ́ ká lò ó, dandan ni kí á rí ìyípadà. Mo fẹ́ ká rà ká dánwò, Yorùbá ní dánwò ló bí yọkẹrẹ. Wọ́n á tún wá fàsìkò yìí sọ fún wa wípé àwa tí a bá nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ Ifá gẹ́gẹ́ bí àwúre ọlà, fún àwa tó ju owó bá ń pọ́n, Elédùmarè ò ní jẹ́ ká kó sínú òṣì. Ifá ní bí yóò ní owó lọ́wọ́ bí òkú èèyàn. Ẹlòmíì wà àìsàn tó ń ṣe àwọn owó ni o. Ẹni bá wá fẹ́ ìyọnú, tó bá ń pè nǹkan ní ìyọnú ayé, ìyọnú jẹ́ nǹkan pàtàkì tó yẹ ká máa lò. Gbogbo ibi tí a bá ń lọ, tí a bá ti ń bá àwọn pàdé, ẹlòmíì á fẹ́ ṣe interview ni, ẹlòmíì á fẹ́ lọ sí ìlú òkèèrè ni, tó bá ti lè yọnú tó bá dá sáré, dandan ni kí wọ́n yọnú sí níbẹ̀. Látún ní pègúnrẹ́. Pègúnrẹ́ jẹ́ iṣẹ́ Ifá tó ní agbára, torí ègún ló ń jẹ ẹlòmíì. Ẹ̀rẹ́ lómi á kàn máa ṣí kiri bí ẹyẹ. Ègún ni. Elédùmarè ò ní jẹ́ kí ègún lé, ègún oko, ègún lé ìyá, ègún lé bàbá. Elédùmarè ò ní jẹ́ kó jẹ ní àtiwọ́. A sì ní agbélépọ̀tà náà, nítorí ó ní ẹni tó ń ṣe agbélépọ̀tà kó máa mọ èèyàn tó ń pa. Ẹni ká ń bá gbélé tó jẹ́ ọ̀tá ẹni, báwo ló ṣe fẹ́ mọ̀? Agbélépọ̀tà ló lè po èèyàn ń bẹ̀. Àwa tí a bá wá ń ta ọjà, a ní ọṣẹ ìtajà náà. Ẹlòmíì kan pàtẹ́ ni, kò rẹ́ni yọdọ̀ ẹ̀. Ń burúkú ni o. Tó bá jókòó, tó lọ ń jí làárọ̀ kùtùkùtù, tó múra sọ̀rọ̀ ara ẹ̀, tó wẹ ọṣẹ ìtajà tó dáa, kó mọṣẹ ìtajà báyìí kó wọ́n sórí ọjà ẹ̀, kó lọ́nlẹ̀ kó dowó ni o. Elédùmarè mà ní já fi kájẹ gbèsè. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ yáwó ṣòwò ìgbà tọ́jà wà tá nǹkan. Ìwọ tó lọ yáwó iyebíye ṣòwò, ṣé kò yẹ kó mọ̀ kó yẹ kó o ṣe ọṣẹ ìtajà tó dángájíá? A dẹ̀ tún ní àgúnmu ọfà, a ní àgúnmu jẹ̀dí, a ní àgúnmu oríṣiríṣi. Ní nǹkan tí a bá fẹ́, ẹ lè mẹ́sẹ̀jì wa ní platform wa. Ó jẹ́ ní YouTube channel wa ní Evangelism TV tí ẹ ti mọ̀ náà ni. Elédùmarè kò ní padà lẹ́yìn wa, tí ẹ mọ̀ sí Special Ifá Foundation.